Forum of Special Assistance to the Governor ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní orúkọ àwọn akẹgbẹ́ mi àti àwọn honourables káàkiri. Mo fi àsìkò yìí dúró níwájú yín tí mo sì fi ẹ̀mí òtítọ́ àti ìpínlẹ̀yìn fún Excellence Senator Adémọ́lá Lóde Jackson Adeleke fún ìgbà ẹlẹ́ẹ̀kejì ní orí àlùfáà. Fún ọ̀pọ̀ ọdún ní ìjọba Adémọ́lá Adeleke ó ti gbégedé lórí ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun, bẹ̀rẹ̀ láti orí ojú ọ̀nà bíríìjì afárá Abẹ́yẹfò, gbogbo ìdàkàkà wọn láti lè jẹ́ kí ètò amúlùúdùn ó kárí tilé tó kù àti ìfọkànjí wọn àti ìpinnu láti gba àwọn olùkọ́ sí iṣẹ́ padà. Pàápàá jùlọ ní ẹnujọ́ mẹ́ta yìí a rí pé ikọ̀ Àmọ̀tẹ́kùn bí ẹgbẹ̀rún kan ní Excellence tó gbà síṣẹ́. A rí pé eléyìí ó tún mú ètò ààbò ó tún mú dandan. Eléyìí jẹ́ ìpòyà fún wa. Bákan náà ni gómìnà Adeleke ó tún ti gbégedé lórí ètò ọ̀gbìn nípa ríra ẹ̀rọ katakata tí àwa tí a máa ń lò ní oko. A sì rí pé owó oṣù àwọn òṣìṣẹ́ kò fẹnukọ́lẹ̀ nígbà tí ó yẹ kí wọ́n gbà ní wọ́n gbà wọ́n sì ń gbà déédéé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìfibìtì àjẹ́lẹ̀ owó oṣù òṣìṣẹ́ tí gómìnà dógún. Adúpẹ́rẹ́ Ọlọ́run pé gómìnà ti gbìyànjú lórí rẹ̀ tó ní òrìkúrì láti lè wá fi ẹ̀mí ìmúre wọn. Ìjókòó special assistance to the Governor sọ̀rọ̀ tí wá ṣe ìkóríyá bí ìwé lágbára fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ẹsẹ̀. Eléyìí tó jẹ́ pé àtún dúró lórí ẹ̀ láìpẹ́ àtún gbìyànjú láti tẹ̀síwájú láti kárí kárí. Àwa tí a jẹ́ Forum of Special Assistance a ní ẹ̀mí ìfọkànsí kíkún nínú Senator Dr. Lóde Jackson Adeleke fún ìran wọn fún ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀ṣun láti ẹ̀jẹ̀ mọ́ gun orí àlùfáà ní ìtẹ́lẹ̀. Ìdarí wọn ó mú ìrètí àti àpọ́nlé fún ìpínlẹ̀ Ọ̀ṣun, eléyìí tí gbogbo wa tí a jẹ́ special assistant governor a rí kó jẹ́ ìmúṣẹ nígbà tí a bá dìbò ní ọdún 2026 ní agbára Ọlọ́run. Kí Ọlọ́run ràn ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́, kí Ọlọ́run ràn ìbí lọ́wọ́, kí Ọlọ́run ràn ìṣẹ́lẹ̀ ìgbàlódé lọ́wọ́, kí Ọlọ́run ràn Excellence ìṣẹ̀lẹ̀ fún ọ̀rọ̀.